Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ọpẹ́ ní fọ́lọ́run ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń bẹ. Ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá sí ohun tó ń jẹ́ ayé mọ́. Ọba yìí ló dá ẹ̀dá látara ẹ̀dá kan ṣoṣo. Ó dá wa ní méjì méjì, ó ṣe ra ẹ̀ ní ẹyọ kan ṣoṣo. Ọba tójú kankan ò lè rí ṣùgbọ́n tó ń rí gbogbo ohun tó ń dá. Ọba tó nímọ̀ nípa ohun tó wà nínú òfurufú àti ohun tó wà lórí ilẹ̀ àti ohun tó wà nínú omi. Ọba yìí ni ọba tí ọpẹ́ tọ́ sí. Títóbi ni fọ́lọ́run o. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí ìròyìn Fẹ́lifẹ́li TV, lórí ètò tí a pè ní ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá wa kíyèsí, mo kí gbogbo yín pátápátá pé ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ibi tẹ́ ẹ ti ń mówó, tẹ́ ẹ fi ń ra dátà, tẹ́ ẹ fi ń wò wá ní gbogbo ìgbà, iná ò ní tán lápò yín. Ẹ máa bá wa subscribe sórí ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ sì máa bá wa share àwọn ètò wa lọ́kan-ò-jọ̀kan nítorí tó ń ṣe ni láǹfààní. Ọ̀nà àbáyọ là ń wá sí gbogbo nǹkan pátápátá. Pàápàá jùlọ ètò tèmi bá ṣe, mo máa ń wá ọ̀nà àbáyọ, mo máa ń sọ ọ̀nà àbáyọ sí gbogbo ohun tó ń ṣe wá, ibi tá a ti ń bọ̀, ibi tá à ń lọ àti ibi tá a dé dúró. Bẹ́ẹ̀ ni, bó tiẹ̀ jẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ náà tèmi wà lára mi torí kò sẹ́ni tó gbọ́n tán. Ọgbọ́n ọlọ́gbọ́n náà là ń mú papọ̀ mọ́ra wọn, la fi ń sọ di odindi. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé ló ń kí yín lọ́jọ́ ti tòní o pé àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Níbo là ń lọ lọ́jọ́ ti tòní? Ó ní ọ̀rọ̀ nípa Sharia court nílẹ̀ Yorùbá. Awuyewuye ń ṣẹlẹ̀ lọ́tùn-ún lósì nípa pé Sharia court fẹ́ wáyé. A rí àwọn mùsùlùmí tí wọ́n dìde tí wọ́n takò ó, bẹ́ẹ̀ náà ni a rí àwọn mùsùlùmí tí wọ́n support. Kí ni ìtumọ̀ Sharia court? Kí ni ìtumọ̀ Sharia gan? Ṣé ohun búburú ni Sharia ni àbí nǹkan gidi? Níbo ni Sharia ti ń bọ̀? Àkọ́kọ́ ná, Sharia jẹ́ ọ̀rọ̀ kan tá a yọ nínú èdè Lárúbáwá Arab. Ìtumọ̀ Sharia means law, òfin lédè Yorùbá, law lédè òyìnbó, Sharia lédè Arab. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, onírúurú èdè ló wà. Àwọn oníkálukú tán jẹ́ elédè ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní nǹkan tí wọ́n ń pe law lọ́dọ̀ tiwọn tí a mọ̀ sí Sharia lédè Lárúbáwá, tá a mọ̀ sí òfin lédè Yorùbá. Ǹjẹ́ ó yẹ kí ó máa bà wá lẹ́rù tá a bá gbọ́ Sharia? Rárá, kò yẹ kó bà wá lẹ́rù. Ihun tá à ń sọ nípa ideology àti thinking àwọn èèyàn nìyẹn, àti sentiment tá a máa ń kì bọ ọ̀rọ̀ ní gbogbo ìgbà. Ṣé ẹ ti rí sentiment? Kò sí nǹkan tí a fẹ́ gbà nínú sentiment, kì í jẹ́ kí ìlọsíwájú wà ni. Sentimental dẹ̀ máa ń becloud thinking àti reasoning àwọn èèyàn ni. Ẹni tó bá ti wà sentimental, kò sí nǹkan kan tí ẹ fẹ́ mú wá tó lè jẹ́ nǹkan tó nítumọ̀ lójú ẹ̀. Pàápàá jùlọ, ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá ńsìn. A rí i pé sentimental la fi ń ṣẹ̀sìn. Àti Muslim, àti Christian, àtaláwo, àtonífá, àtoníṣàngó, àtọlọ́runmìlà, gbogbo a ti wà sentimental ni. Òun ló fi dàbí ìgbà tó jẹ́ pé àwọn aráabí tí wọ́n ń govern wa, wọ́n ń rí wa lò ní gbogbo ìgbà. Ẹ rí i pé tó bá di time election, sentiment máa ń jáde. Ẹ wo election tá a ṣe kọjá, àwọn kan jáde wọ́n ní Tinubu Yorùbá ni, àwọn kan ní Tinubu Muslim ni, àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn kan ní Muslim ticket, àbí bẹ́ẹ̀ kọ́? Igbo náà jáde, wọ́n ní Christian ọmọ àwọn Peter Obi ó tún jẹ́ Igbo. Haúsá náà jáde, wọ́n lọ́mọ àwọn Haúsá ó tún jẹ́ Muslim. Ẹ wá rí i pé sentiment yẹn làwọn aráabí lò tí Tinubu fi ráàyè escape through.
now inú ẹ̀sìn là ń lọ. Mo ti sọ síwájú láìmọye àwọn fídíò mi sẹ́yìn, mo ní problem mẹ́ta la ní ní world tí problem yẹn sì ń affect wa náà ní Africa tó sì wá ń affect wa ní Nàìjíríà. Mo ní problem àkọ́kọ́ western world, problem ẹlẹ́ẹ̀kejì ó ní religion. Western world àwọn òyìnbó Gẹ̀ẹ́sì, òyìnbó Faransé, àwọn tó pera wọn ní western colonialism. Àwọn ẹlẹ́ẹ̀kejì tí mo sọ ní tribalism, ìyẹn ẹlẹ́yàmẹ̀yà. Ẹlẹ́ẹ̀kẹta náà wà ní religion tá a mọ̀ sí ẹ̀sìn. Bọ̀ kíní kan ni mo fẹ́ kó yé wa ń bẹ̀, Sharia tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, ṣé nǹkan burúkú ni àbí nǹkan gidi? Because ojú tí oníkálukú fi ń wo ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n àìlóye àti àìgbọ́ àgbọ́yé wa, reasoning wa àti thinking understanding wa ó ti low jù nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ gan ní Nàìjíríà dìó, akànlá kàwé ni, ó ti low jù. Majority wa dẹ̀ ní West là ń follow. Yes, àwọn tó kó wa lẹ́rú West ó là ń follow. Tó bá jẹ́ pé Arab ló wá dominate wa ń bí, tó yẹ pé àwọn náà colonize wa ń bí, mi believe pé Arab world náà làwọn máa live ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, but due to pé Arab kọ́ ló kó wa lẹ́rú, àwọn West ni wọ́n kó wa lẹ́rú, àwọn náà ni wọ́n fún wa ní independence. So gbogbo ìlànà tí West gbé lẹ̀ là ń tẹ̀lé. Ṣé kò yẹ kó yé wa wípé ìlànà tí West gbé sílẹ̀, pé thinking àti reasoning tí wọ́n náà fi gbé ìlànà yẹn sílẹ̀? Gbogbo ohun tí à ń ṣe lónìí, bá a ṣe ń ka ọjọ́ ni, bá a ṣe ń ka kàlẹ́ndà, bá a ṣe ń ka ọdún, ṣe gbogbo ẹ̀, ṣé bí thinking àwọn kan àti reasoning àwọn kan ni tí wọ́n gbé fún wa? Ẹ wá jẹ́ ká sọ kíní kan kó yíra wa. Nínú Bible òfin wà, nínú Quran òfin wà. Muslim believe pé Quran ọ̀rọ̀ Ọlọ́run ni, Christian believe pé Bible ọ̀rọ̀ Ọlọ́run ni. Now ṣé kò wá sí òfin nínú Bible tó jọ̀rọ̀ Ọlọ́run ni? Ṣé kò sófin nínú Quran tó jọ̀rọ̀ Ọlọ́run ni? So òfin tó wà nínú Quran òun ló gbé word Sharia wá. Due to pé òyìnbó ló kọ Bible, tó bá jẹ́ pé Hebrew Bible àbí Greek àbí Aramaic òun ni wọ́n fi kọ Bible, tó dẹ̀ jẹ́ òun náà là ń lò, tí ò sí wípé òyìnbó ló dominate ẹ̀. Ṣé ẹ mọ̀ pé tó bá ń pe Sharia ń bẹ̀, tán ń pe law ń bẹ̀, tán ń pe òfin ń bẹ̀ náà la máa pè é. Nǹkan táwọn pè nìyẹn, ẹ jẹ́ ká kọ́ gbàgbọ́ yé nǹkan yẹn náà. 2, àwọn kan máa ń sọ nínú àwọn Christian, wọ́n ní Old Testament, wọ́n níbẹ̀ làwọn òfin tó le wà, wọ́n ní New Testament kò sófin tó le ń bẹ̀, pé ìdí nìyẹn tí Jésù fi wá kú fẹ́ṣẹ̀. Fine, tí Jésù bá wá kú fẹ́ṣẹ̀, tí ò sófin tó le ń bẹ̀, definitely Ọlọ́run ò bá wa dá májẹ̀mú tó lè mú ilé ayé wa tẹ̀síwájú nìyẹn. Because ilé ayé yóò ṣe fẹ́rẹ́ nìkan, a wá sáyé láti wá worship, káàdẹ̀ kú. Kì í ṣe pé a wá sílé ayé láti wá kọ́lé, ra mọ́tò, bímọ, níyàwó, ṣe afẹ́ ayé, káàdẹ̀ lọ just like that. Christian believe pé hellfire wà, Muslim believe pé hellfire wà, Christian dẹ̀ believe pé paradise wà, Muslim náà believe pé paradise wà. Ṣé kìí ṣe òfin kan ló máa gbé wa wọ paradise ni? Ṣé bí inú òfin Ọlọ́run tá a bá tẹ̀lé la máa fi wọ paradise? Ṣé òfin yẹn ò ń ṣe law ni? Ṣé bí nínú òfin Ọlọ́run tá a bá tẹ̀lé la máa fi wọ paradise? Ṣé bí àìtẹ̀lófin Ọlọ́run tó wà nínú Bible la máa fi wọ hellfire? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá tẹ̀lófin Ọlọ́run tó wà nínú Bible, ẹ wọ paradise àbí? Tẹ́ ẹ bá tẹ̀lófin Ọlọ́run tó wà nínú Bible ńkọ́? Níbo ni ìyà? Níbo lẹ ń lọ? Iná, according to Bible, according to belief of Christian. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ tàwa Mùsùlùmí, tá a bá tẹ̀lófin tó wà nínú Quran, níbo là ń lọ?
paradise. Tá a bá tẹ̀lé ńkọ́, níbo la ń lọ? Iná. Bẹ́ẹ̀ náà ló ṣe wá wà ní Nigerian constitution. Tó o bá tẹ̀lé Nigerian constitution, ṣé wàá lọ sẹ́wọ̀n? O ò mọ̀ ní lọ sẹ́wọ̀n, o mọ̀ ní sí ìjìyà fún ẹ since tó ti tẹ̀lé law. Ṣùgbọ́n tó bá above the law ńkọ́, kí ni ìyà ṣe? Ẹ̀wọ̀n. Or kó san fáìnì iye ìjìyà tó bá mọ tí ìjìyà ẹ bá tọ́ sí. Bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ wà ní United Kingdom, bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ wà ní America, bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ wà ní Canada, bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ wà ní Saudi Arabia. Ó fi hàn pé law is enforcement lórí gbogbo ẹni tó bá ti wà ní under constitution country kọ̀ọ̀kan. Yes, ó fi hàn pé Sharia means law nínú èdè, law ní Sharia, òfin nínú èdè. Now, ẹ wá jẹ́ ká bọ́ sínú Sharia. Ṣé Sharia tán sọ̀rọ̀ nípa ẹ̀? Ṣé Sharia ṣe nǹkan burúkú ni àbí nǹkan gidi? Ṣé Sharia ṣé òun ló ní ká pààyàn ni? Ṣé Sharia ló ní ká géèyàn lọ́wọ́ ni? Ṣé Sharia ló ní ká fọyàn lójú ni? Ṣé Sharia ló ní ká hùwà ibi? No. Ẹ jẹ́ ká yọ sentiment kúrò. Gbogbo ẹni tó bá fẹ́ gbọ́rọ̀ mi yé, yọ sentiment kúrò. Wá ṣèwádìí pé kí ló ń jẹ́ Sharia. Báwo ni Quran ṣe put Sharia? Tẹ́ bá ti wo àwọn clip mi tí mo ti ṣe sẹ́yìn, mo sọ̀rọ̀ nípa governor, bá a ṣe lè govern nínú Islam, mo sọ verses tó wà nínú Quran, mo sọ bá a ṣe lè darí ìlú, mo sọ verses tó wà nínú Quran, mo sọ gbogbo nǹkan wọ̀nyí ara Sharia ni. Àìní good governor ní Nàìjíríà kọ́ la ṣe ń pariwo báyìí ni. Yes, àìní good governor láàrin alálàáfáà, àìní good governor láàrin pastor, àìní good governor láàrin àwọn tó ń darí ìlú, láàrin lọ́balọ́ba, láàrin àwọn òjòyè kọ́ ni problem tá à ń fèsì. Ó ní ló jẹ́ ká mọ fèsì problem tá à ń fèsì lọ́wọ́lọ́wọ́ yìí. Tó bá jẹ́ pé Christian tẹ̀lé òfin tó wà nínú Bible, tí Muslim tẹ̀lé òfin tó wà nínú Bible, táwọn aláwo náà, àwọn onífá, àwọn oníṣàngó gbọ́n náà wọ́n ní òfin, tán tẹ̀lé òfin wọn. Èmi ò tí ì rí ẹ̀sìn tó kọ́ wá níwà jàgídíjàgan, because bá a ṣe ń ròyìn Islam, tá ń label Islam, tá ń sọ lóríṣiríṣi, Bíbélì ní wádìí ohun gbogbo dájú, kò sì di eléyìí tó ń ṣe òtítọ́ kò dì í mú. Ẹ mọ́ wá jẹ́ kí n lọ fà á, kí n tó explain tó ń jẹ́ Sharia gan ní details. Ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu àáfàá àbí wọ́n láwọn imam Yorùbá, àwọn imam ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́rọ̀ wọn ní ṣókí. Mo mọ̀ pé gbogbo alẹ́ tí máa rí fídíò tó ti go viral, kémi wá sọ̀rọ̀ tèmi sí. Ó yá. Sharia ò lè wọ́ọ̀kì ní ọ̀dọ̀ tiwa torí pé general language wa tá à ń sọ èdè tọ́lọ̀ fún wa láti bẹ̀rẹ̀ òun náà ni ìran Yorùbá. Tá a máa sọ pé ìran Yorùbá ẹ̀sìn mẹ́ta ló wà nínú ẹ̀. Ẹ̀sìn tá a kọ́kọ́ bá òun náà ni ẹ̀sìn ìṣẹ̀ǹṣe kí Christianity tó dé. Nígbà tí Christianity dé òun náà bí ọmọ ó tún bí Islam. So ní báyìí lónìí nílẹ̀ Yorùbá a ní 27 million population Christiani, a dẹ̀ ní 23 million population Muslim, a dẹ̀ ní 10 million population oníṣẹ̀ǹṣe. So ní gbogbo àpapọ̀ ọba tó wà nílẹ̀ Yorùbá lónìí a rí 972 ọba aládé tó wà nílẹ̀ Yorùbá. So tá a bá ní ká gbèsè ẹ̀rí àwọ̀ yóò contradict nǹkan tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ nínú òfin tiwa. Àwa tá a wà ní South West a mọ̀ yí pé àwọn kan sọdún eégún, àwa tá a wà ní South West a mọ̀ pé àwọn kan sọdún Christmas tán sí ọdún àjíǹde, àwa tá a wà ní South West a mọ̀ pé àwa kan sọdún Ramadan àti ọdún Iléyá. So tí àwa kan bá wá decide lọ́dọ̀ tiwa pé Sharia o afẹ́mọ̀ ìlú lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá, so ó túbọ̀ sí pé Sharia mi ni pé. Ẹ bá mi pause. Àkọ́kọ́ náà bàbá wọn láwọn imam ilẹ̀ Yorùbá, ta ló fi yín jẹ́ imam ilẹ̀ Yorùbá? Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn o. Ṣé àpapọ̀ ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire, ṣáwọn náà fi yín jẹ́ imam? Ẹ jẹ́ á máa sọ òótọ́ ọ̀rọ̀ o. Ṣáwọn ni wọ́n fi yín jẹ́ imam ilẹ̀ Yorùbá ni àbẹ́yìn fúnra yín lẹ yanra yín gẹ́gẹ́ bí imam ilẹ̀ Yorùbá? Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn. Because àmọ̀ mọ́ọ̀mù Oǹdó táwa wáyé, àmọ̀ olórí ìmáàmù l'Óǹdó tèmi wáyé,
ní Ondo state Imam Akorede ní Imam state tán jẹ́ rọ́bítà. Imam Bashiru Alim àwọn ni wọ́n jẹ́ Imam Ondo west local government èmi wáyé. Imam Aládéṣàwẹ̀ wọ́n wà lọ́wọ́, àwọn ìmáàmù wà káàkiri. But àwọn ìmáàmù mẹ́ta tó strong lóńdó nìyẹn, lóńdó state, ìmáàmù Ọ̀wọ̀, ìmáàmù Oǹdó, ìmáàmù Àkúrẹ́. Tẹ́ ẹ bá kọjá sí Ọ̀ṣun náà, ẹ rí ìmáàmù mọ́ṣáláṣí àgbà Òṣogbo. Ẹ wà á rí àwọn ìmáàmù ìlú kọ̀ọ̀kan, ẹ wà á rí àwọn rọ́bítà. Tẹ́ ẹ bá kọjá sí Ìbàdàn the same thing. Tẹ́ ẹ bá kọjá sí Èkó the same thing. Tẹ́ ẹ bá kọjá sí Èkìtì the same thing. Títí tó fi dé Delta àtẹ̀dó. Yes. Ta ló fẹ̀yìn jẹ́ mọ́ọ̀mù ilẹ̀ Yorùbá? Àkọ́kọ́ ìbéèrè nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ẹ sọ wípé Sharia kò lè work nílẹ̀ Yorùbá, pé ìlànà kan wà tá a ti ń lò tẹ́lẹ̀. Irú ìlànà wo ni? Ṣé kìí ṣe Nigerian constitution là ń lò ni? Àtọba aládé o, àtọba Sákótó o, àtọba Kánò o, àtọba Mẹ̀dúgùrí o, àtọba Ifẹ̀ o, àtọba gbogbo abẹ́ Nigerian constitution ni gbogbo wọn wà. Yes, ẹ má jà máa sọ ohun tí ò ṣe. Eléyìí tó wá kù táwọn traditional rulers ń lò abẹ́ governor ló wà. Wọ́n tún wá wà lábẹ́ local government chairman. Ọba ò lè dá lànà kan tẹ̀lé láì ṣe wípé chairman local government lọ́wọ́ sí àbí láì ṣe pé governor lọ́wọ́ sí. Yes. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ tẹ́ ẹ sọ pé Sharia ò lè work. Wọn ò wá láti lo Sharia lórí gbogbo èèyàn. Wọ́n wá láti lo Sharia lórí Mùsùlùmí ni. Mùsùlùmí tó bá wá sọ yí pé Sharia ò lè work, ó ń reverse sí pé òfin ò lè work nìyẹn. Yes. 4, tẹ́ bá jẹ́ pé Mùsùlùmí ni yín lóòótọ́, tẹ́ ẹ jẹ́ Mùsùlùmí lóòótọ́, ẹ ò ní sọ statement pé Sharia ò lè work. Because òfin Ọlọ́run ni Sharia tá à ń sọ. Ó yàtọ̀ sí òfin Nàìjíríà. Yes. Ó yàtọ̀ sí. Ó yàtọ̀ sí dáadáa. Now, pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ wá sọ, ẹ sọ wípé population Christian 27 million, population Muslim 23 million, population oníṣẹ̀ṣe 10 million. Níbo lẹ ti rí data yẹn? Ṣé Nàìjíríà tí ò lè sọ database wọn lẹ́yìn sọ wípé population Muslim, Christian, oníṣẹ̀ṣe iye báyìí? Níbo lẹ ti rí data yẹn? Kí ni fact and figure tẹ́ fi mọ̀ yí pé ó ṣe jẹ́ nìyẹn? Ẹ prove ẹ̀, ẹ jẹ́ ká mọ̀. Because ṣe rí àti kúrò láyé pé kẹ́nìkan kan wàá dọwọ́ bò wá lójú. A mọ̀ pé ìjọba ń ṣe tiwọn. Bọ̀ àwa náà kàn lè jókòó. Ẹ mọ̀ pé gbogbo ẹni tẹ́ fẹ́, àwọn tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ wọ́n pọ̀. Bóníkálukú dẹ̀ ṣe máa rorí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àti kúrò níròrí pé báwọn bàbá babaláwa ṣe ń ṣe ń gbà kan lélẹ̀, ẹ jẹ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀. No, ayé ti kúrò ní stage yẹn. Táwọn babaláwa bá ṣe tó wrong, does it mean pé káwọn ọmọ náà máa ṣe tó wrong? No, a ní láti ṣe correction fáwọn ara wa. Ẹ tún wá sọ wípé eléégún wà, ọlọ́ya wà, oníṣègùn wà, Christian wà, Muslim wà. Ṣéjọ́ tó ti ń ṣe eégún nílẹ̀ Yorùbá, wọ́n stop eégún kan má ṣe ogún ni. Lóńdó tèmi wáyé, wọ́n ń ṣe ọdún kan tá a mọ̀ sí ọdún moko. Obìnrin òun jáde. Àtọ́jẹ́ Muslim o, àtọ́jẹ́ Christian o, àtọ́jẹ́ abáláwo, obìnrin òun jáde. Kódà tóbìnrin bá ń rọbí tó fẹ́ bímọ níbi tó le dé hardly ni wọ́n máa fi ráàyè jáde. Obìnrin tó fẹ́ bímọ ẹni tó ń rọ̀ṣì lọ sí hospital tó jóbìnrin wá ní kò gbọdọ̀ jáde, máa ń ṣọdún orò lọ́wọ́. Ṣọdún orò yẹn save ẹ̀mí ẹni tó fẹ́ jáde lọ bímọ. Tí ó bá ti lè fa ìnira fẹ́nìkan tó lè disturb peace ẹnìkan, kì í ṣẹ̀sìn mọ́. Kì í ṣẹ̀sìn. Nígbà táwọn kan ń kírun lórí títì, ajé oyè wọn pé irun tó ń kí lórí títì yìí ò dáa. Ẹ má kírun lórí títì. Títì ó wà fún Christian, ó wà fún Muslim, ó wà fún non-Christian, ó wà fún non-Muslim. Gbogbo alájọ ní títì, oníkálukú ló ní free movement láti gba ibi ìkọjá. Ẹ má block ọ̀nà yìí mọ́. Ẹ jẹ́ ká wá alternative míì láti yí kinní padà. A ṣì ń fà yẹn lọ́wọ́ báyìí. Yes.
tó máa sọ pé ṣẹ̀ríà pẹ̀lú nǹkan tí bàbá ẹ̀ sọ ó dà ẹ̀yin fúnra yóò gbàgbọ́ yé ṣẹ̀ríà nìyẹn ẹ̀ ń ṣe muslim tó gbàgbọ́ yé ṣẹ̀ríà yes ẹnu mi gbà tó bá yẹ pé muslim tó gbàgbọ́ yé ṣẹ̀ríà tó gbàgbọ́ yé òfin Ọlọ́run ẹ mọ̀ pé ṣẹ̀ríà máa work láwọn àyè ibì kan kì í ṣe lórí gbogbo wa mo ti ṣàlàyé sẹ́yìn ẹ̀tọ́ tó yẹ kí muslim fún christian tó wà nínú islam mo ti ṣàlàyé sẹ́yìn láwọn fídíò mi tó kọjá ẹ̀tọ́ tó yẹ kí muslim fún ẹni tí ó ń ṣe christian tó jẹ́ human being ẹ̀tọ́ tó yẹ kí mùsùlùmí fún ẹranko gbogbo ẹ̀ ló wà ní quran yes I practice ẹ̀ bó ti tó àti bó ti yẹ láyé ìṣerí rúdurùdu òmòfin ẹja ọ sentimental kú o alábòsí ni gbogbo wa general àti muslim àti christian àtàláwo alábòsí ni wa so tá a bá ti lè yọ sentiment kúrò ní ọ̀rọ̀ yìí nǹkan máa lọ smoothly ẹjẹ́ agbọ́rọ̀ wọn délẹ̀ torí ká lè. obìnrin tí ń borí tí ò borí àmọ́ bàjá ibi tí wọ́n bá ti ń mutí nílẹ̀ yorùbá ẹ̀rí ọmọ takò ibi àwọn tó máa ṣe. wọn ò bá ẹni tí ò borí wọn ò bá jà ẹ lọ wo àwọn ìjà tó ti ń ṣẹlẹ̀ sẹ́yìn ní skul tèmi tí mo lọ lóńdó yìí christian school ni gbogbo wa la mọ̀ pé aago méjì mùsùlùmí máa ń kírun tó fi má bàa tó ń sọ̀rọ̀ akànra wá abẹ́ igi kan pé ká kírun bẹ̀ ni wọ́n fún tíṣà wa ní suspend letter wọ́n suspend ẹ̀ kúrò skul yẹn wọ́n lé kúrò skul yẹn skul ìjọba ni o government school ni o but christian ló ní mi ò fẹ́ dárúkọ skul yẹn ni wọ́n fún ní sack letter kúrò skul yẹn torí pé a fẹ́ kírun láago méjì lábẹ́ igi kan kékeré ẹ wòye ìjà tó ti ṣẹlẹ̀ láwọn muslim school àwọn government school tí wọ́n lọ́mọ gbọ́dọ̀ lo jab ẹ láàmú bàjá ló ibi tán gbé ṣẹ̀rí àlọ́kọ́ nìyẹn ibẹ̀ kọ́ ẹ má exaggerate ọ̀rọ̀ mo mọ ìdí tẹ́ fi ń sọ gbélé torí pé ẹ̀ ń pè fún yorùbá ní ìṣẹ̀lẹ̀ ṣe ń sọ tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé mi àti yín ti jọ wà nínú meeting kan nígbà tí yorùbá nation fi ń jẹ́ ojú ẹ̀ tí mo ní ẹ jẹ́ ká pe gbogbo àwọn àáfàá wa nílẹ̀ yorùbá ẹ jẹ́ ká kọ́ wọn ètò ọ̀dà lórí ọ̀rọ̀ yorùbá nation ìta gbéra ní ká fi hàn wọ́n ẹ ta kò níjọ yẹn ẹni kò nídìí yes ẹni kò nídìí ká pe àwọn alálàáfà ẹ láàlè dáṣe níbo ni yorùbá nation já sí ìsìn rẹ̀ ẹlẹ́yìn ni mọ́ múlẹ̀ yorùbá mo mọ àwọn tá a jọ wà nínú meeting yẹn ń jọ yẹn bọ́ mi ò ní dárúkọ anybody bọ̀ ẹ̀yin gàbádáyà torí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹ jẹ́ agbọ́rọ̀ wọn tán tó rà ní ju ìṣẹ́jú méjì lọ́mọ. oríṣiríṣi nǹkan ṣẹ̀rí ọmọ tako ṣẹ̀rí àdẹ̀ ní àwa tí ilẹ̀ yorùbá ò lè gba irú nǹkan báyẹn kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ tiwa tòun díẹ̀ fi lè wọ́ọ̀kì ni pé ibi tó ti ń ta ọtí ní bíúrì lẹ́kọ̀ọ́ owó tán gba pa níbi bíúrì yẹn òun náà wọ́n fáwọn nọ́ọ̀tì tán sọ pé àwọn ò fẹ́ ṣẹ̀ríà so ilé aṣẹ́wó ní hòtẹ́ẹ̀lì owó tán pa ń bẹ̀ òun náà wọ́n fáwọn nọ́ọ̀tì náà lójú kó dùn fún wa fún pẹ̀lú nǹkan tí president Tinubu ṣe lérí ọ̀rọ̀ reform bill lérí ọ̀rọ̀ owó pé ntí kálukú bá ń pa ní state ẹ̀ náà nìkan máa fi tún state yìí ṣe so therefore ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ wa tá a bá fẹ́ dá ogun sílẹ̀ torí pé tí ó fi dógun sílẹ̀ mẹ́rin pé kéèyàn ọmọ lọ títí ní sèkọ́ wọ níkà kẹwàá gbé kẹ́ni pé ẹ̀yin Muslim pé ẹ máa nà ní blala torí pé kò sí ṣẹ̀ríà Islam so ẹ pé ó ti di ìjálẹ̀ so nígbà tó pé bóyá population àwa tá a jẹ́ muslim àwa la dominate gbogbo ilẹ̀ yorùbá so christian wà ń bẹ muslim wà ń bẹ ẹlẹ́sìn àbáláyé wà ń bẹ ẹlẹ́sìn àbáláyé sì ní òun ní àkọ́kọ́ ẹ̀sìn tọkọ wà ń lẹ̀ yorùbá kó tó di pé muslim dé kó tó di pé christian dé so nípa ọ̀rọ̀ yẹn nípa ọ̀rọ̀ sẹ̀ríà kò lè work ní south west torí pé àkìsípà wa nìkan la jẹ́ ẹlẹ́sìn so àwọn kan tó fẹ́ máa ṣe nínú ẹ̀sìn sẹ̀ríà táwọn sọ ni pé wọ́n kọ́kọ́ fẹ́ ti bọ̀ ẹ pé agenda àwọn north ni kí ni wọ́n fẹ́ tìbọn ni pé wọ́n kọ́kọ́ sọ pé ẹ máa dájọ́ ọkọ àti ìyàwó wọ́n tàn wá ní o wọ́n ní ẹ máa dájọ́ ọkọ àti ìyàwó nínú sẹ̀ríà lẹ́yìn rẹ̀ ẹ tó bá fẹ́ pín ogún nílànà mùsùlùmí ẹ máa dájọ́ tó bàbá tó wá bí ọmọ nílẹ̀ yorùbá ìdílé kan àárí mùsùlùmí bẹ́ẹ̀ àárí kìrìsìtẹ́nì àárí ẹlẹ́sìn àbáláyé so tí bàbá bá bí ọmọ tó jẹ́ mùsùlùmí tọ́mọ ẹ padà wá lọ ya kìrìsìtẹ́nì so ilẹ̀ yorùbá lọ́dọ̀ tiwa àá ní ká pín ogún fún un but àwọn wa tán bá ní kó lo sẹ̀ríà ò ní pé ó ti tako ẹ̀sìn ìsìláàmù
pé nígbà tó ti lè kúrò ní mùsùlùmí tó ti di kìrìsìtẹ́nì ẹ̀ kò lẹ́tà àti pín ogún so tó máa gbérú ọmọ bẹ́ẹ̀ lọ sí court sẹ̀ríà sẹ̀ríà mọ̀ sọ fún pé kò lẹ́tà àti pín ogún nílẹ̀ Yorùbá ọmọ rẹ̀ ya kìrìsìtẹ́nì ọmọ rẹ̀ ya mùsùlùmí wàá pín ogún fún nọ́mà ni so sẹ̀ríà ńkọ́ kò lè wọ́ọ̀kì nílẹ̀ Yorùbá ò tá a bá fẹ́ dá ogún sílẹ̀. ṣé ẹ ti rí ọ̀rọ̀ tí bàbá yìí sọ àwọn pọ́ìntì tó wà ń bẹ̀ wọ́n make àwọn pọ́ìntì nípa pínpín ogún yes Islam gbé wá bẹ́ẹ̀ wọ́n make àwọn pọ́ìntì nípa lílọlé ọkọ nípa gbígbú tí ogun nǹkan wọ̀nyẹn wọ́n fẹ́ kì sábẹ́ ẹ̀sìn. ẹ jọ̀ọ́ ṣé nọ́ọ̀tì ló lòfin ṣẹ̀ríà ni àbí Ọlọ́run ló ní? ìbéèrè tó fẹ́ bi bàbá ìlérè nìyẹn. ẹni wọ́n fẹ́ lu ọgbọ́n gbogbo tẹ́ ẹ kà sílẹ̀ yìí inú Quran ló wà yes ẹ dẹ̀ lẹ́yìn Muslim ẹ wá ń takò nǹkan yẹn ní public nítorí interest Yorùbá. ẹ jọ̀ọ́ Yorùbá tó ń ṣe Muslim, Haúsá tó ń ṣe Muslim, Igbo tó ń ṣe Muslim, Faransé tó ń ṣe Muslim, China tó ń ṣe Muslim, ọmọ Amẹ́ríkà tó ń ṣe Muslim, ọmọ orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tó ń ṣe Muslim, ṣé kì í ṣe the same ìwé lájọ ń lò ni tá a dẹ̀ ń tẹ̀lé ìlànà Muslim yẹn? wáì tó ṣe wá fẹ́ dórí Yorùbá tẹ wá sọ wípé no wípé kò lè work nílẹ̀ Yorùbá definitely ẹ kì í ṣe Muslim yes gbogbo ẹnu mi gbà ẹ nítorí kó má dá ogun sílẹ̀ eléyìí ò ń ṣọ̀rọ̀ ogun kì í ṣọ̀rọ̀ ọjà yín gẹ́lẹ́ ń pète ogun inú statement yẹn lẹ́ ń họ́ta ogun eléyìí ò ń ṣọ̀rọ̀ ogun òfin Ọlọ́run wá ẹni ká má dá ogun sílẹ̀ ṣé Ọlọ́run fẹ́ jà wá lógun ni? lóòótọ́ nínú ṣẹ̀ríà Islam Christian ò lè jogún Muslim bẹ́ẹ̀ náà ni Muslim ò lè jogún Christian yes Ọlọ́run ṣe sọ nínú Suratu Nisa. ẹ wo mi ò fẹ́ kí n ṣe bọ́rọ̀ ẹ̀sìn mo wá sọ ọ̀rọ̀ ṣẹ̀ríà yẹn gangan ni a gbọ́dọ̀ mọ òtítọ́. Bíbélì ní ká wádìí òtítọ́ ká ti di òtítọ́ mú ṣẹ́gẹ̀t. ẹ má jà lo mo ti sọ pé sentiment ó máa ń bọ̀rọ̀ jẹ́ sentiment máa ń bọ̀rọ̀ jẹ́ nínú gbogbo ọ̀rọ̀ tẹ́sán sìn ẹ kóòtù according Quran ní tí Quran gbé wá èmi wá ń bi yín léèrè ìbéèrè tí màá bi yín léèrè ni pé ṣé àwọn ará òkè ọya ló ní Quran ni àbí Quran jẹ́ ìwé gbogbo mùsùlùmí àgbáyé pátápátá? ìbéèrè mi nìyẹn. tí Quran bá ti wá jẹ́ pé àwọn ará òkè ọya ló ní èmi náà ò fọwọ́ sí ṣẹ̀ríà. ẹni wọ́n fẹ́ ti àwọn bó ṣe ń dájọ́ ọkọ wọ́n fẹ́ tì yẹn síwájú ni pé from there wọ́n ó gbé ọ̀rọ̀ amọ́mutí wọlé amọ́mu ṣé Ọlọ́run sọ pé ká má mutí inú Quran? ṣé Haúsá ló ní ká má mu ọtí? ṣé Ọlọ́run sọ pé ká má ṣe ṣìnà nínú Quran? ṣé Haúsá ló ní ká má ṣe ṣìnà ni? ṣé Ọlọ́run sọ pé ká má pààyàn lọ́nà tí ò tọ́ nínú Quran? ọ̀nà tí ò tọ́ ni o, torí ẹ ń bá pààyàn ọ̀nà ìyà méjì lọ́lọ́run gbé wá fún. ìyà àkọ́kọ́ ni pé ẹni tó bá pààyàn lọ́nà tí ò mọ̀ọ́mọ̀ pa ó ṣèèṣì nǹkan máa ń ṣèèṣì lóòótọ́. ṣẹ̀ríà ní kẹ́ni yẹn san fídíà ìyẹn owó ìtanràn fún mọ̀lẹ́bí ẹni yẹn nítorí pé ẹni tó pa yẹn ó ti jẹ́ ìbànújẹ́ ọkàn fún mọ̀lẹ́bí àwọn ẹni yẹn ó sì lè jó ló ń take care family ẹ̀sanwó ẹ̀mí. sísanwó ẹ̀mí yẹn ó ń túmọ̀ sí pé ká lè dènà kán má lè pààyàn torí ẹni tó bá ní kó san 20 million 50 million lápẹẹrẹ tí ò rí san ó túmọ̀ sí kírú nǹkan bẹ́ẹ̀ má ṣẹlẹ̀ mọ́ ni. ẹ wo ẹ pàdé mi ní part 2 ọ̀rọ̀ yìí a ò ní rí jù báyìí lọ. ẹ pàdé mi ẹ̀mí ọyún àbúrò yín náà ní Quadri Ọláwálé ká lè yànnàná ọ̀rọ̀ ẹ̀ kó lè yé wa dáadáa. ó dàbọ̀.